Òní ni ọjọ́ àbámẹ́ta, ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹjọ ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí, ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Ilé ìtọ́wọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tòní ni yẹra fún jíjó. Àkọ́sọ ló wà nínú orin Sólómọ́nì orí kejì ẹsẹ̀ 15, eléyìí tí ó kà báyìí pé bá wa mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀, àní àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí ń ba ọgbà àjàrà jẹ́, àwọn ọgbà àjàrà wa tó ní ìtànná. Bíbélì kà wà nínú ìwé àwọn onídàájọ́ orí 15 ẹsẹ̀ 1 sílẹ̀ 20. Ní àwọn ọjọ́ díẹ̀ sẹ́yìn mo ti ń ṣàlàyé nípa bí a ṣe lè kún àkúnwọ́ sílẹ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́. Bí ènìyàn bá lè kún, ó túmọ̀ sí pé ó ṣeé ṣe kí ènìyàn tún wà ní òfìfo. Sísọ̀rọ̀ nípa ṣíṣeéṣe wíwà lófìfo rán mi létí ṣíṣeéṣe jíjó. Oríṣiríṣi ọ̀nà ni a lè fi sọ agbọ̀n di òfìfo. Ọ̀kan ni láti da gbogbo ohun tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Òmíràn lè jẹ́ láti fi nǹkan gún agbọ̀n náà títí gbogbo ohun tó wà nínú rẹ̀ yóò fi dànù tán pátápátá. Lọ́pọ̀ ìgbà tí Sátánì bá fẹ́ kọlu onígbàgbọ́ tó kún fún ẹ̀mí mímọ́, kì í kó gbogbo èròjà ogun rẹ̀ lẹ́ẹ̀kan náà. Èṣù máa ń ṣọ́ra fún ìfàmìróróyàn. Nítorí náà, nígbà tí ó bá fẹ́ kọlu irú onígbàgbọ́ bẹ́ẹ̀, á wá àwọn ọ̀nà tí a kò fura sí láti fa àmì òróró wọn. Ó máa ń wo àwọn àlàfo nínú ayé wọn tí ó lè lò láti fa àmì òróró wọn títí yóò fi di òfìfo. Nígbà náà yóò kọlù wọ́n. Àwọn onígbàgbọ́ tó bá ń fi ẹ̀ṣẹ̀ ṣeré yóò kọ́kọ́ ní ìrírí jíjó ìfàmìróróyàn. Tí wọn kò bá sì yí padà, ó dandan láti já sí ikú. Onígbàgbọ́ sì lè máa lo àwọn ẹ̀bùn ẹ̀mí, ṣùgbọ́n tí ó bá ń dá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ìfàmìróróyàn náà máa jó. Ìṣòro tó wà pẹ̀lú jíjó láti inú agbọ̀n ni pé ìgbà tí a bá ṣàkíyèsí rẹ̀ ní ìgbà tó jẹ́ pé ohun tó kù nínú rẹ̀ ti kéré jọjọ láti wúlò mọ́, tàbí kó jẹ́ pé agbọ̀n náà ti jó kanlẹ̀. Nígbà náà ó ti pẹ́ jù. Nígbà tí Sámsónì sọ pé èmi yóò dìde kí n lọ bí ìṣáájú, kò mọ̀ pé ìfàmìróyàn ti kúrò lára òun. Mímọ̀ pé ìfàmìróyàn ti lọ sábà máa ń ṣẹlẹ̀ nígbà tí Sátánì bá ti ṣàṣeyọrí lórí ìpinnu rẹ̀, tí ó sì jẹ́ pé oore-ọ̀fẹ́ ara Ọlọ́run nìkan ni ó lè mú onígbàgbọ́ padà bọ̀ sípò. Olùfẹ́, tí o bá ti ń fi ẹ̀ṣẹ̀ ṣeré, àsìkò nìyí láti tají. Àwọn tó bá ń fi ẹ̀ṣẹ̀ ṣeré múra fún ìparun. Ẹnikẹ́ni lè má mọ̀ ohun tí o ṣe ní ìkọ̀kọ̀, ṣùgbọ́n Ọlọ́run mọ̀, àti pé ó lè dá ọ lójú pé Sátánì náà mọ̀. Sólómọ́nì sọ̀rọ̀ nípa àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tó ba ìṣọ́ àjàrà jẹ́ níbi ẹ̀ṣẹ̀ àkọ́sórí wa ti òní. Tí o bá ti ń dẹ́ṣẹ̀ ìkọ̀kọ̀, jọ̀wọ́ dá wọn dúró báyìí kí wọ́n tó ba tìrẹ jẹ́. Kókó ọ̀rọ̀: ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ yóò mú kí ìfàmìróyàn jó, yóò sì pa onígbàgbọ́ run.